Hello, ẹ̀yin èèyàn mi, ó lágbára o. Wọ́n ní Àǹtí Mariam Anako, wọ́n ló gbé ẹjọ́ gbọ́nmi sí omi ò tó tóun àti kábíyèsí jọ ń fà. Wọ́n ní kó lọ ṣe paternity. Ó ní ńlá kó lọ ṣe paternity ti DNA, ó lóun ò ṣe. Ó ń gbọ́mọ sá. Ó dẹ̀ sọ pé kábíyèsí ló lọ́mọ. Báwo ni kábíyèsí ṣe fẹ́ mọ̀ bí òun ló lọ́mọ? Ìgbà tó wà nínú oyún, kí kábíyèsí ní kó kán lọ sí hospital. Ó sá. Ó tún yá tó wá pé òun lòun lóyún, ó tún sá. Ó tún wá gbé oyún náà pamọ́ títí àfi ṣàìdédé ló sọ fún kábíyèsí pé òun ti bímọ. Ó dẹ̀ bímọ ní Canada ló ń bímọ sí. Kí ló fẹ́ kẹ́ni ẹlẹ́ni ṣe? Ìyẹn ní kò sí problem. Tó bá ránṣẹ́ pé òun ti bímọ, òun bí ìbejì. Kí ló ń pe kábíyèsí wa? Kí ló tiẹ̀ fi kábíyèsí pé ó lóun bí ìbejì ọkùnrin méjì làǹtìlanti. Ẹ wá ní kí kábíyèsí kínú ẹ̀ máa dùn. Ṣùgbọ́n mistake tí kábíyèsí ti ṣe. Kò yẹ kó fẹ́ ojú ọmọ yẹn, kó fẹ́ lójú tó yẹn. Ó fẹ́ lójú tó polongo táyé gbọ́ tọ̀run mọ̀. Tí kábíyèsí ní ohun bí ìbejì ó announce. Gbogbo aláfojú wa rí gbogbo bí kábíyèsí ṣe announce. Tó jubilate, tó ṣèkómọ, tó falẹ̀ yàrá rẹ́rẹ́. Mistake tí kábíyèsí ṣe nìyẹn. Ó mọ̀ pé àtìgbà oyún wọ́n ti mọ̀ pé kábíyèsí kan ló lóyún. Ó tún bímọ ní ìbejì ló bí. Ó tún kúrò ńbẹ̀. Ó ní kíní lòun tún bímọ. Ó tún kàṣà ní ibikíbi tó bá wà òun ni kó bímọ sí. Ó dáa káàbọ̀ o. Àti àgbà pẹ́ tí bí ìbejì ó yẹ já lọ ṣe gẹ́gẹ́ bí ìṣe wà ní ààfin. Àbí? Nígbà tí kábíyèsí tí olórí Mariam tó kúkú mọ̀ pé kábíyèsí o, kò sí tradition wọn nílùú wọn o. Ìwọ kúkú ṣe ọmọ ìlú bẹ̀. Kábà sọ pé ó máa sọ fún ará Ifẹ̀ pé ó tí ò bẹ́ ṣe máa ń ṣe nílùú Ìgbìrà. Òun ni wọ́n fẹ́ ṣe tiẹ̀ o. Kí kábíyèsí má gbé yẹn wá o. Òun ò ní paternity kan ṣe. Ẹ mọ̀ pé ejò tí lọ́wọ́ nú nìyẹn. Kí kábíyèsí tó dẹ̀ gbà pé kíni àwọn gbójúlé ògún wọn. Àwọn obìnrin kábíyèsí yẹn wọ́n gbójúlé ògún. Wọ́n ní àwọn ògbójúlé ògún. Sọmọ àjẹ́nìkò òun lọ̀rọ̀ wọn. Tó bá rí pé àwọn ò ṣe paternity. Ashley dé olóhùn ò ṣe paternity. Ìyá ìbejì olóhùn ò ṣe paternity. Tí Mary ayé lójúkorojú. Ẹ̀mí mímọ́ o. Ìyẹn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n máa bá kábíyèsí fa. Wọ́n máa bá fa kíní kan tó ń jẹ́. Ṣé ilé ayé náà ṣe rí ni? Èmi ò gbọ́rú ẹ̀ rí o. Káde sọ pé tí Ashley pé ńgbà tó gbọ́mọdé láti UK tó jó tó yọ̀ tó ó máa lágbára nígbà yẹn. Tó falẹ̀ yàtọ̀ ní láti ibi tó ti ń bọ̀ tó bá rí ijó ti ìlú tẹ̀ yẹ tó fi yẹ sí nígbà tó ń bọ̀ sí ààfin tó ló bímọ. At the end of the day, àfi ká lọ ṣe verification, ká lọ ṣe DNA, ká lọ ṣe investigation. Ó ní ńlá òun ò ṣe o. Ṣé bó lórìṣà náà lòun náà? Ìyẹn Ashley. Mariam olórìṣà náà ni. Eléyìí àmọ́ tí Tóbi kúkú ṣe. Kò ṣe gbàgbọ́ kò ṣe máa lé. Ọmọ rírìn fún rẹ̀. Ẹ̀yin èèyàn mi. Mariam wá ní ó ní ńlá òun ò ṣe. Kò sí problem. Ló bá lóun ti lọ ṣe paternity. Òun lọ ṣe DNA. Òun ti lọ ṣe. Wọ́n á ní ó gbé DNA wá fún kábíyèsí. Kábíyèsí ní ńlá. Tí kábíyèsí bá ní kọjọ lọ, á lóun lọ. Ó máa gbé DNA lé kábíyèsí lọ́wọ́. Níbo ló ti ń ṣe orin ìlú wo nìyẹn?
àwọn pípù yìí nǹkan tó ń wá nídìí ewùrà tó ń wá nídìí àkọ́ṣe wọ́n á rí nídìí ewùrà torí èmi dúró gẹ́gẹ́ bí kábíyèsí ò bá jẹ́ àbúrò mi àbúrò mi ni bí mi bá ti lè bí lọ́mọ mi tàbúrò ló jẹ́ fún mi. ló bá lóun ṣe àfi kí òun nìkan lọ ṣe paternity wá ṣe tán kábíyèsí ní kì í ṣe tòun ló ṣe. lọ́rọ̀ kan ṣá wọ́n ní ó wá lọ sọ́dọ̀ Reverend Esther mama Esther ṣẹ̀rọ mọ́ pé àwọn yẹn wọ́n fi igbá kan bọ̀ kan nù àwọn ìyá dáadáa ó wá lọ bá wọn lọ sọkún lọ bá màmá yẹn kó lọ bá wọn bẹ kábíyèsí ó lọ bá wọn bẹ kábíyèsí kábíyèsí ò gbà kábíyèsí ò ṣe ó gbé paternity fún kábíyèsí ló wọ́n gbà tí ẹ̀yẹn àfi táwọn méjèèjì máa lọ ṣe kí kábíyèsí kí mama Esther kó bá wọn lọ bẹ kábíyèsí torí ó ti mọ̀ pé kábíyèsí àti Naomi àti mama Esther wọ́n jẹ́ kòríkòsùn ní gbogbo wọn. ìyá àjọ ni mama Esther kí ló kọ mama Esther ṣé mama Esther mọ̀ ìgbà tó lóyún àbí mama Esther mọ̀ ìgbà tó foyún hàn mama Esther àbí mama Esther rẹ̀ lọ sí ibi tó ti ṣàtìnáńtà àbàṣọ ìpàtìnáńtà yẹn pé ó sì ṣojú mama Esther kábílì tàsí ó wá bímọ Canada kábíyèsí dé ní kí ọ lọ ṣe paternity olóòṣè kí ni ti mama Esther kí ló fẹ́ kí mama Esther dá sí inú ọ̀rọ̀ yìí olóòṣè ṣé kí mama Esther á fọ́ pa á lórí ni pé ó ṣe máa ìdẹ̀ sí ètò ti sọ pé ó ṣe ti paternity má bẹ̀bẹ̀ kábíyèsí kí kábíyèsí lè ṣe kiri kí kábíyèsí lè gba paternity yẹn pé lóòótọ́ pípé kí màmá yẹn kó sọ fún kábíyèsí ẹ má bínú kí ló ń jẹ́ Mariam ó wá bẹ̀ mí o lórí kí n bá wọn bẹ̀bẹ̀ pé kó lè gba kíni kó lè gba ọmọ òun wàásù olóòṣè láì ṣe pé bẹ́ẹ̀ ni mẹ́ta kí náà ti ẹ fi ogun tó ń ṣe ó ti yí wọn lórí kò jẹ́ kó mọ what is right àti what is bad. So wọ́n ló lọ bá mama Esther kí mama Esther bá wọn bẹ̀bẹ̀ bóyá ó dẹ̀ lọ sọ fún mama Esther pé kí mama Esther mú ẹgbà kó na kábíyèsí tí ó bá ti gba fake or ìbejì tó lọ gbé wá fún kábíyèsí níbo náà ti ń ṣerú ẹ̀ wọ́n ní mama Esther àìsí ìgbọ́ngàn tí mama Esther dàrú ẹ̀ tó ti lọ kí mama Esther kó bá wọn bẹ̀ kábíyèsí kó lè gba DNA tó wà lọ́wọ́ òun kó má lọ ṣe nǹkan tí kábíyèsí fẹ́ kó má ṣe mọ́ kí mama Esther bá wọn bẹ̀bẹ̀ kí Mariam kó bá wọn bẹ̀ kábíyèsí kí kábíyèsí lè gbà fún Mariam pé lóòótọ́ bá wa ọmọ yẹn ọmọ kábíyèsí ni yẹyẹ náà tù ara yín lẹ̀ ń ṣe ìṣe kábíyèsí ó ga ọ̀rọ̀ yìí àbí ojoojúmọ́ ní oríṣiríṣi jáde ó sì ń sọ pé òun àrẹ ọmọ kábíyèsí ó yá dìde lọ tẹ̀lé kábíyèsí lọ ṣe paternity tẹ̀lé kábíyèsí lọ ṣe DNA ṣé wọ́n á lè tó yẹn ni àfẹ́ ṣe DNA ṣé ó lè tó yẹn ni àbí ṣìra ìtẹ̀fẹ́ lọ ṣé ó lè tó yẹn ṣìra nǹkan àfi kábíyèsí ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kó lè bá rí bó ṣe ń rí ojúgbà mi ti fún àwọn obìnrin tó wà láàfin kábíyèsí ó mà ga ó mà lè ṣe o ẹ̀yin èèyàn mi ẹ bá dá sọ̀rọ̀ yìí ṣé wọ́n ń ṣe irú ẹ̀ ní ìlú Nàìjíríà wáyé Nàìjíríà tradition ọ̀tọ̀ọ̀tọ̀ tradition àwọn òyìnbó ọ̀tọ̀ tradition àwọn kìnìún ọ̀tọ̀ tradition àwọn ìgbèrè ọ̀tọ̀ tradition àwa Yorùbá ọ̀tọ̀ tradition gbogbo oríṣiríṣi tradition ẹtì tradition yẹn ó ti dúró nínú Ọlọ́run tradition kan ṣó
Èmi ò gbọ́ pé àwọn òyìnbó ń ṣe òṣì bálabàla tí káti ẹ̀ sọ pé tradition wọn ò tán. Bálabàla àwọn tí ààfin yẹn mi rò pé wọ́n ṣe irú ẹ̀. Kò sí ìlú tán tí ń ṣe irú ẹ̀. Kò sí ìlú tán ṣe. Kó lọ gbé ọmọ ọlọ́mọ gbé fún yàn. Ara máa sàn. Ìjà jà. Ẹ̀yin obìnrin wọ̀nyí, ẹ jẹ́ ìyàtẹ̀ jẹ́jẹ́, ẹ sòótọ́, gbé ọmọ lọ fọlọ́mọ. Tó bá dẹ̀ sọ pé lóòótọ́ dá ẹ lójú, jẹ́ kí ìwọ àti kábíyèsí ní olórí Mariam kẹ́ ẹ lọ ṣe verification. Àwọn aláìní tìjú. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́ ẹ bá mi fi ètò sí comment section. Ẹ ṣé gan. Àbọ̀ Ọlọ́run adájú. Jésù Olúwa wa. Ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá mi subscribe. Bẹ́ẹ̀ ni, ti sọ. Ẹ ṣé àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa.